tọ́ ẹyẹmọ Nàìjíríà ti ẹ láǹfààní àti máa gbọ́ wa wò wá káàkiri àgbáńlá ayé. Ìlú tá a tún wà yìí ni wọ́n ń pè ní Ogere ní ìpínlẹ̀ Ògùn, ní àdúgbò kan tí wọ́n ń pè ní Oluwatedo. Kí làwọn ìṣẹ̀lẹ̀ abàmì, ìṣẹ̀lẹ̀ burúkú tó tún gbomijé lójú gbogbo àwọn ará àdúgbò yìí? Oluwatedo ní Ogere ní ìpínlẹ̀ Ògùn, ká tó dé Ìpẹ́rù Lagos Ibadan expressway, tá bá ti dé orí bíríìjì Ogere yẹn, níbi tí a ti máa ń sọ̀kalẹ̀ lọ sí ọ̀nà Èkó lọ sí Ìbàdàn, ibẹ̀ láti sọ̀kalẹ̀ wá o. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pè wá ní kíkankíkan wípé àwọn atiláwí oníṣẹ́ ibi wọ́n tún ti dá ẹ̀mí ẹnìkan légbodò, wọ́n tún ti pa ẹlòmíì nífọ̀n náà fọ́nṣu ní Oluwatedo lógèrè. Gẹ́gẹ́ bí tá a gbọ́ àṣẹ ń bẹ̀, àwọn mọ̀lẹ́bí olóògbé, àwọn ẹni tí ọ̀rọ̀ kàn, wọ́n bẹ̀rẹ̀ sí ní pè wá ní kíkan pé makànmakàn tí yóò bá ní ó mọ̀ ń kànyàn, láṣẹ Ìdùmarè ibi ò ní kàn wá. Ọdún tá a wà nínú ẹ̀ yìí, ayọ̀ àti àlàáfíà láàfin làájá lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwọn ẹni bí ẹni ìkà apanilẹ́kúnjayé, Elédùmarè ń jẹ́ kó ráyè nínú mọ̀lẹ́bí wa. Wọ́n ní ẹni àwọn kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Oluso Adetayo, ọmọ 48 years, tí wọ́n ní ìnagijẹ rẹ̀ ń jẹ́ Awua ní Oluwatedo ní Ogere ń bí, ni wọ́n ní pé ó jáde kúrò nílé ní ọjọ́ 16 oṣù kẹwàá tá a wà yìí pẹ̀lú ọ̀kadà bàjáàjì tuntun. Àlọ́ ni wọ́n rí wọn rábọ̀. Èròká sùn, kí lára lé ó mu lómi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní káàkiri, wọ́n ń kébò sí, wọ́n ń wá ẹni wọn pẹ̀lú omijé lójú. Bóò ló ti rìn? Bàbá alágbájá kì í rìn bẹ́ẹ̀, bàbá kíní kan kì í rìn bẹ́ẹ̀, kì í lọ kó má dágbére, bó dágbére kì í pẹ́. Báwo ló ṣe lè rìn? Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá alàgbà yìí káàkiri. Alàgbà náà lẹ̀ wò lójú móhùnmáwòrán yìí. Wọ́n ń wá kiri títí nígbà tí wọ́n máa jáde sí àdúgbò kan ní street wọ́n bẹ̀ tí ò tẹ́ jìnnà rárá sí ilé, ni wọ́n bá òkú alàgbà Oluso Adetayo tí àwọn èèyàn mọ̀ sí Awua. Ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà lógèrè ni alàgbà yìí, gẹ́gẹ́ bí tá a gbọ́. Ilé wọn la wà yìí láti béèrè, fi ọ̀rọ̀ tó rọ̀ pẹ̀lú wọn, báwo ló ṣe jẹ́ gangan, báwo lálàgbà yìí ṣe rìn. Ẹ̀yà ọmọ Nàìjíríà tẹ́ ń wò wá káàkiri àgbáńlá ayé, ṣé ẹ mọ̀ pé lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí bí ìjẹta àbíjọ́ wo la lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Ìgbẹ̀pa, àbí ṣé Ìgbẹ̀pa àbí Ìgbẹ̀pa níbi tí wọ́n pa alàgbà kan sí torúkọ ẹ̀ ń jẹ́ Ahmed kíní kankan tí wọ́n ń pè ní Star lọ́mọ. Ìyàwó ẹ̀ ṣàlàyé ilẹ̀kùn pé báyìí lọ́kọ òun ṣe rìn, báyìí ni wọ́n ṣe pa ọkọ òun. Àwọn afurasí tí àwọn kan ń pé Fúlàní ni wọ́n, àwọn kan ń pé Haúsá ni wọ́n, ni a gbọ́ pé wọ́n ṣiṣẹ́ láabi yìí tí ọwọ́ tẹ̀ kan nínú àwọn mẹ́ta tí wọ́n pa alàgbà Ahmed Awolesi tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Star lọ́mọ ní Ìgbẹ́pa lọ́nà Ìrúrù pipeline kìnní kankan lọ́hùn ní Ṣàgámù. Ògèrè látún wáyé o, ní street tí wọ́n ń pè ní Oluwatedo street lógèrè, lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹni tí irú ẹ̀ náà tó ṣẹlẹ̀ sí.
èyí tó wá ń yà wá lẹ́nu ni pé ṣé ẹ mọ̀ wípé ààyè tí alàgbà tí wọ́n pa ní ọ̀sẹ̀ tó kọjá tá a fi ṣàfihàn ẹ̀ wípé star lọ́mọ bí wọ́n ṣe pa star lọ́mọ gangan bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe pa alàgbà tó kọ rẹ̀ ń jẹ́ Olúṣọlá Adetayo Awua. Wọ́n pa òun náà, wọ́n lù ú pa ni, wọ́n gba fóònù, wọ́n gbé ọ̀kadà ẹ̀, wọ́n gbé lọ. Igi olùgbòǹgbòrò tí wọ́n fi pa star lọ́mọ, orú igi kan náà ni wọ́n fi pa alàgbà yìí. Igi òun rèé. Torí àwọn mọ̀lẹ́bí nígbà tí wọ́n débi tí òkú alàgbà ń wà, igi tí wọ́n bá ń bẹ̀rẹ̀, orú igi yìí kan náà gẹ́lẹ́ náà ni wọ́n fi pa Ahmed tí àwọn èèyàn ń pè ní star lọ́mọ ní Ìgbẹ́pa ní etí Ṣàgámù. A wà ní ilé alàgbà yìí láti gbọ́ lẹ́nu ìyàwó ẹ̀ báwo ló ṣe rìn gangan, kí ló ṣẹlẹ̀. Ẹ mà káàsán, ẹ ra o, ẹ pẹ̀lẹ́. Ṣé ìbàyìí ní ilé Awua? Ok, ẹ̀yin ni ìyàwó Awua àbí? Ẹ̀dìdì àlùbá yín sọ̀rọ̀ ẹ̀dìdì. Kí ló ṣẹlẹ̀, kí ló kọ yín? Orúkọ mi ni Bọ́lájí Adetayo. Ẹ má sunkún o, ẹ má sunkún o, ẹ má sunkún o, ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́, ẹ kú àtẹ̀mọ́ra. Ní on the 16 ó jáde, ó lóun fẹ́. On the 16 ni oṣù tá a wà yìí, oṣù kẹwàá tá a wà yìí. Ọjọ́ Wednesday àbí? Ọjọ́ Wednesday, ok. Ó jáde nìkan bí after 8 ló jáde. Bóun bọ̀ kóun sáré lọ. 8 àárọ̀ àbí talẹ́? Talẹ́. Alẹ́. Bóun fẹ́ sáré lọ ra nǹkan. Ẹ ní sùúrù, ẹ jẹ́ ká understand dáadáa. Alàgbà kí lorúkọ wọn? Ṣọlá Adetayo. Ṣọlá Adetayo. Bẹ́ẹ̀. Awua. Bẹ́ẹ̀. Ọmọ ìlú wo ni? Ọmọ Ogere. Ọmọ Ogere nígbà yìí ni? Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ wo ló ń ṣe? Ó ń ṣiṣẹ́ ọ̀kadà. Ok. Ó dẹ̀ ń ṣe àgbẹ̀kọ̀yà náà. Ó ń ṣe àgbẹ̀kọ̀yà. Ó ń ṣe ọ̀kadà. Alàgbà yẹn á tó ọmọ ọdún mélòó? 48 years. 48 years. Bẹ́ẹ̀. Ok. Ẹ̀yin ni ìyàwó wọn àbí? Bẹ́ẹ̀ ni sir. Ọmọ mélòó ti bí? Ọmọ mẹ́ta. Ọmọ mẹ́ta. Ṣé lára ọmọ ọlọ́mọ kékeré? Rárá. Ok, second born ẹni rẹ̀. Ok, so ọjọ́ Wednesday on the 18th ni ó jáde kúrò nílé. Báwo ló yẹ ṣẹlẹ̀ gangan? Báwo ló yẹ ṣẹlẹ̀? On the 16th báwo ló yẹ ṣẹlẹ̀? Bó yẹ ṣẹlẹ̀, wọ́n ti kọ́kọ́ gbé ẹ̀gbọ́n wa, wọ́n wá padà láti bo láti ṣọ́ọ̀bù, àwọn yẹn lọ sí ṣọ́ọ̀bù. Iṣẹ́ wo kí wọ́n ṣe ń ṣọ́ọ̀bù? Ìkọ́ńkọ́ télọ̀, ìkọ́ńkọ́ yàdrẹ̀sà. Ok, so wọ́n lọ níbo wọ́n ti ń kọ́? Ní inú Ògèrè. Inú Ògèrè? Bẹ́ẹ̀. Sáìdì bo? Nínú ìgboro náà ni, nínú ìgboro Ògèrè. Nínú ìgboro ní inú ìgboro Ògèrè àbí? Bẹ́ẹ̀ni. Ok, wọ́n ti ń kọ́ṣẹ́ yẹn, wọ́n lọ gbé àwọn wá láti ibi iṣẹ́. Ok. Wọ́n wá padà yìí, first boy yẹn wá sọ pé inú òun, wọ́n wá ní káwọn lọ ra oògùn wá fún un. So ìgbà tó lọ ra oògùn yẹn, mo ṣáà rí pé wọn ò tètè dé. So ẹ̀yin ọmọ ẹ má jẹ́ ká sùn ká lè lọ wo dáàdi yín pọ́n ti pẹ́ jù ó ní nǹkan bíi after 9 to 10 òun làwa wá dìde. Lálẹ́? Bẹ́ẹ̀ ni, lakọ̀dẹ̀ yí ojú, lakọ̀dẹ̀ bá òkú ẹ̀ ní ẹ̀gbẹ́ gbó tí wọ́n ti wọ́ sí ẹ̀gbẹ́ gbó. Òun la dẹ̀ fi rí àdẹ̀rí ọgbọ̀kadẹ̀, wọ́n gba báàgì àti fóònù. Ṣẹ́gbẹ́ gbó tó súnmọ́ bí express yìí? Ẹ̀gbẹ́ gbó lọ́nà àti fẹ́ délé tán, díẹ̀ náà ló kù ká délé tán. Òun ni junction níbẹ̀ ni wọ́n pa sí. Àdẹ̀rí òkú ẹ̀ ẹ̀gbẹ́ gbó láti rí. Bàdẹ̀ ṣe wálé nìyẹn ta fi wá ń pariwo pé kó wá bá wa wò ó. Ipe kìíní àbọ̀kadà àbá nǹkan kan ní ibẹ̀ mọ́. ID card kìíní ẹ̀ náà wà ń bẹ̀, àgbẹ̀kọ̀yà yẹn náà wà ń bẹ̀. Nínú báàgì yẹn wọ́n ṣàgbé gbogbo báàgì àtọ̀kadà àti fóònù wọ́n gbé lọ. Nígbà tẹ́ bá òkú wọn bẹ̀, orú ipò lẹ bá òkú yẹn gangan. Kí ni àwọn nǹkan tí wọ́n ṣe fún wọn? Wọ́n yẹ igi mọ́ ní imú, imọ́ ojú ni wọ́n yẹ igi mọ́. Gbogbo ẹ̀jẹ̀ ti kún ara ẹ̀, gbogbo ọwọ́ ẹ̀ ti funfun, ó ti tutù. Ìgbà táwa kọ̀dẹ̀ wá rí pé àwa mẹ́ta yẹn à lè dá gbé, òun la fi wá sí àdúgbò wa ti wá pariwo tí àwọn èèyàn fi wá láti wá bá wa gbé. So kọ́mọ Nàìjíríà gbá wa, irú kan tó ṣẹlẹ̀ yìí ó ti pọ̀ jù. Ànífọkànbalẹ̀ ní àdúgbò yẹn gbogbo gbà, nínú kó lè wá, nínú kóríṣiríṣi nǹkan kó ṣẹlẹ̀ kí Nàìjíríà gbá wa, torí àléyàn kan àfọlọ́run.
èyí tá à ń sọ yìí ẹni bí aago 8 ni wọ́n kúrò nílé pé àwọn fẹ́ lọ ra oògùn fún ọmọ. bẹ́ẹ̀ni. ó tó bí wákàtí mélòó àbí ìṣẹ́jú mélòó ó tó aago mélòó rẹ padà rókù yẹn. ìgbà tá a máa rókù yẹn ó ti ń lọ bí 10:30. 10:30. bẹ́ẹ̀ni. bí almost 2 hours plus. bọ̀ èmi ń wò pé mò ń pe nọ́mbà ẹ̀ ó ń ring. pé bóyá ó ṣiṣẹ́ lọ ni pé bóyá ó ṣiṣẹ́ lọ pé bóyá ó ti ń bọ̀ lé ni kò ṣe gbé kọ̀ pé tó bá ti fẹ́ délé ó máa ní má waste káàdì ẹ̀ òun ti fẹ́ délé mi ì rí kó gbé kọ̀ but the next ti máa pè é ó kàn switch off nọ́mbà yẹn mo kàn dé ní ẹ̀yin ọmọ àwọn tó ti ń sùn gan ẹ̀yin ọmọ ẹ má sùn o ẹ jẹ́ ká lọ wo dáàdi yín o bá ṣe bọ́ sí ọ̀nà nìyẹn mo kàn dé wo ẹ̀gbẹ́ ni mo bá òkú ẹ̀ ní ẹ̀gbẹ́ títì lẹ́gbẹ̀ẹ́ igbó ni wọ́n pa sí. ẹ wá rí i pé wọ́n ti fọ́ gbogbo wọ́n ti figi fọ́ lórí mọ́ imú ó ti kú ká tó débẹ̀ torí ọwọ́ ẹ̀ ti tutù ẹ̀jẹ̀ ti ń dà ní etí ó ti ń dà. àwọn báàgì yẹn tó gbé jáde kí ló wà náà báàgì yẹn. owó wà ń bẹ̀ ó dẹ̀ kó àwọn id card àti fóònù nọ́mbà ẹ̀ ó kó síbẹ̀. fóònù mélòó ló ń lò. ẹyọ kan ló ń lò. ẹ wá pe fóònù yẹn. lẹ́yìn yẹn níbi ìjẹta sí jẹrin a sì pé nọ́mbà yẹn ó ring. ìjẹta yẹn ọ̀dì kí ni ìjẹta yẹn náà. today is 29 or 29 ìjẹta yẹn bí 26 àbí. ìjẹta kọ́ ọ bí àjàrùn ni o. ìjàrùn lẹ pe nọ́mbà yẹn nọ́mbà yẹn dẹ̀ ring àbí. ó ring. lẹ́tà kan tún máa pè wọ́n ti pa. kó tó di pé wọ́n á pa. bẹ́ẹ̀ni. ẹsẹ̀ náà on the 16 ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. bẹ́ẹ̀ni. so ẹ wá pe nọ́mbà yẹn bí on the 24. ó lọ. ó ring ó cut kíkọ́ọ̀tì tó cut ó cut wọ́n yẹ pa nìyẹn. ṣé ìgbà tí ìṣẹ̀lẹ̀ ṣe lọ report ní police station. àwọn ọlọ́pàá náà wá lọ́jọ́ yẹn wọ́n ní àwọn tiẹ̀ fẹ́ gbé pé kán máa gbé lọ mo wá wò pé nígbà tó bá gbé lọ kó tún máa dìta máa lọ mọ́ṣúárì lọ máa gbà káàkiri mo wá ní kí wọ́n máa bá mi máa gbé bọ̀ ní ilé àwọn ọlọ́pàá náà mọ̀ wọ́n rí. ẹ lọ report ní station pé báyìí báyìí ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá yẹn tẹ̀lé yín wá. bẹ́ẹ̀ ni wọ́n wá ọjọ́ kejì gan tó fẹ́ sin àwọn náà wá. lẹ́yìn yẹn náà wọ́n ti lọ. ǹjẹ́ ṣé orúkọ báyìí ti máa ń ṣẹlẹ̀ ní àdúgbò ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ rí ni. ó ti ń ṣẹlẹ̀ torí kó tó di bí oṣù méjì báyìí òun la gbọ́ pé wọ́n èèyàn kan wọ́n gbéyàn wá sí àdúgbò wípé wọ́n gba ọ̀kadà ní ọwọ́ ẹ̀ pé wọ́n bá nílẹ̀ ńlẹ̀ àwọn èèyàn bóyá àwọn ọlọ́pàá náà ló wá gbà báwọn ọlọ́kadà ẹgbẹ́ ìyẹn lọ lẹ́yìn ìyẹn náà ẹlòmíín náà tún gbé ọ̀kadà wá tí wọ́n gba ọ̀kadà bó ṣe ń lọlé tó drop èrò lẹ̀ báyìí wọ́n gba ọ̀kadà ní ọwọ́ ẹ̀ nǹkan tó jẹ́ kí òun náà máa fi àdá sí ẹnu ọ̀kadà pé tóun bá máa jáde pé òun máa fi ṣe. wọ́n pa àwọn èèyàn kan gbọ́kadà lọ́wọ́ wọn ni. wọ́n kàn gbọ́kadà lọ́wọ́ àwọn yẹn. Now kí nìkan tí ẹ fẹ́ látọ̀dọ̀ gbọ́ ọmọ Nàìjíríà àti ọ̀dọ̀ ìjọba. mo fẹ́ yọ ọmọ last born alàgbàyà tó ọmọ ọdún mélòó. 11 years. 11 years. Kí nìkan tẹ́ fẹ́ látọ̀dọ̀ ọmọ Nàìjíríà àti ìjọba. Iṣẹ́ wo lẹ̀yin ṣe. mo ń ta bisikíìtì wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni mo ta. bisikíìtì lẹ́ńtà ṣé ń lé ń bẹ̀rẹ̀ ní tàbí ẹni ṣọ́ọ̀bù. àṣé síwájú tàǹbẹ̀. iwájú tàǹbẹ̀ ẹ̀ ti ń ta. ẹ pẹ̀lẹ́ ẹ kú àtẹ̀mọ́ra àní rírú ẹ̀mọ́ lágbára Ọlọ́run kí lẹ́nu ẹ fẹ́ kíjọba ṣe fún yín báyìí. ìrànlọ́wọ́ torí òun náà ló ń gbé wa òun náà ló ń wá jíjẹ mímu bá ṣe ń jẹ òun náà ló ń lọ tó ń bọ̀ nígbà tó ti lọ iná tí ó bá jọ pẹ́lọpẹ́ àwọn èèyàn tó ń fún wa díẹ̀díẹ̀ kò sí nǹkan kan náà kọ́ ló ń ṣàánú wa kò sí tó ti dàgbà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà àkọ́bí ò tí ì ṣe freedom ìkejì náà kò tí ì ṣe freedom so Ọlọ́run ní à ń bẹ̀ ìkan ṣẹ̀ṣẹ̀ wọ́ jẹ́ ẹ̀sán àní nínú wọn ìrànlọ́wọ́ tí mo tọrọ lọ́wọ́ Ọlọ́run kí àṣírí àwọn tó tiẹ̀ ṣiṣẹ́ kó tú kọ́ ló ń fàṣírí wọn torí àti dúró ládùúgbò náà ó jẹ́ kinní fún mi pé mi mọ ẹni tó pa kó má jẹ́ pé irú ẹni tó pa náà tún sì máa padà tún wá ṣe irú nǹkan tó ṣe fún irú àwa náà so ààbò náà ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. ẹni kí ìjọba kan gbìyànjú kí àṣírí wọn tú kán bá yẹn wá ẹni tí ó ṣekú pa ọkọ yín then ẹ tún ní ẹ nílò ìrànlọ́wọ́ Ọlọ́run náà gbà á lọ́wọ́ àní dààmú. ẹ rà sà báwo lẹ ń jẹ sà. Awua jẹ́. báwo lẹ ṣe jẹ. ẹ̀gbọ́n ni mo jẹ́ sà.
ẹ̀gbọ́n Awua gangan mọ̀lẹ́bí yín ni. ẹbí mi ni àbúrò dáàdì mi ló bí. ok kí lẹ lè bá a sọ nípa gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. lọ́jọ́ tí incident yẹn ṣẹlẹ̀ ẹni tó gba Awua lábúrò òun ló pè mí lórí fóònù wípé òun gbọ́ nǹkan báyìí báyìí ń sìn pé lábẹ́ bíríjì Ògèrè wọ́n ti pa Awua o mo dẹ̀ ń dé lóru nítorí pé ilé bàbá ẹgbẹ́ àbúrò dáàdì mi yẹn ẹgbẹ́ kan ṣo làjọ kọ́lé sí mo wá lọ dọ́gbọ́n jí àbúrò mi wípé kó wá fọ̀kadà ẹgbẹ́ mi dé ìgboro mi ò jẹ́ kí bàbá tó bí gbọ́ bàbá ẹ̀ wà nílé. bàbá Awua ṣì wà. bàbá Awua wà o kódà ọjọ́ yẹn bàbá yẹn fẹ́ travel lọ ìlú òyìnbó. bàbá ẹ̀ tó bá di next year bàbá ẹ̀ máa wọ ṣe 90 years. yes so àbúrò mi yẹn ti ń process pé kí bàbá yẹn wá ilé ẹ̀kẹta nìyẹn bẹ̀t lóru ńgbà tán pè mí yẹn mo pe àbúrò mi àdẹ̀gbọ́kadà mo sì bá ń bi tó wà ọlọ́pàá ń fídíò ẹ̀ lọ́wọ́. gbàtẹ́yìn débẹ̀ tẹ́ ẹ bá orí ipò lẹ bá òkú ẹ̀. ní mú báyìí náà ti fọ́ igi mọ́ àbúrò mi yẹn lójú àfọmọ́ imú mọ́ ojú náà ti fọ́ igi tó wà nílẹ̀ yìí náà ti fọ́ mọ́. igi ògbóngbó tó wà nílẹ̀ yìí. igi ògbóngbó tó wà nílẹ̀ yìí. wọ́n á bá ń bẹ̀ pẹ̀lú koto ẹ̀jẹ̀ ti kún gbogbo koto ẹ̀ yẹn gbogbo etí ẹ̀ báyìí ẹ̀jẹ̀ ń yọ ń bẹ̀ ni so àwa ni kàn gbé wá sílé so lálẹ́ yẹn mi ò mọ̀rú ọlọ́pàá tó wá síbẹ̀ bẹ̀tẹ̀ ọlọ́pàá yẹn wá láàárọ̀ ọjọ́ kejì tó wá síbí because kì í ṣe ọlọ́pàá Ògèrè ló wá wọ́n ní gbogbo department bíi pé pẹ̀lú ló ń control ẹ̀ lálàyé tó ń ṣe fún mi lálẹ́ ọjọ́ yẹn. àwọn ọlọ́pàá Ìpẹ̀rù ni wọ́n wá. ọlọ́pàá Ìpẹ̀rù náà wá bẹ̀tẹ̀ lọ́jọ́ yẹn wọ́n gbé wá sílé nígbò dárọ̀ ọjọ́ kejì àṣebẹ̀ríà àwọn Awua wá bí torí ó jẹ́ kan nínú àwọn Àgbẹ̀kọ̀yà l'Ògèrè àwọn náà wá bí so àwọn àdúgbò wọn náà dúró lọ́jọ́ yẹn. ẹ sà eléjì ẹ wá kí ọ̀rọ̀ balẹ̀ yá ṣé irú ìṣẹ̀lẹ̀ báyìí ti mọ̀ ń ṣẹ̀ torí pé ìgbà tí mo dé àdúgbò yìí tí n bá gbàgbé níbi ọdún kan 2 mẹ́ta sẹ́yìn nígbà tí ọmọkùnrin kan tó sọra ẹ̀ di ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ tó ń pa àwọn èèyàn káàkiri ládùúgbò yìí àbí àdúgbò kan ní àdúgbò Spartan nígbà yẹn àbí àdúgbò yìí ní fáwọn àgbà yẹn àbí tó ti ń ṣe oró bíi agbọ́n kó tó di pé ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣàkóso àwa ọlájùlọ Prince Dr. Dàpọ̀ Abíọ́dún kí wọ́n tó bá wa ké sí àwọn ọlọ́pàá tí wọ́n kàn ń pa tí wọ́n sì rí Spartan tí wọ́n rí mú nígbà náà lọ́hùn. ṣé ìṣẹ̀lẹ̀ báyìí ṣó ilé ìdúkìá àkọ́kọ́ bẹ́ẹ̀ ni àbí ẹ ti ń kófìrí pé àwọn kan báyìí ń ṣẹlẹ̀ bí ká pààyàn ká gbọ̀kadà lọ́wọ́ ẹ̀ ká gba fóònù ká gba dúkìá ẹ̀. nílùú Ògèrè ń bí irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri Ògèrè ń bí irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ bí kán pọ̀kadà kán pa ènìyàn kan gbọ́kì míì wọn nípa wọn á gbọ́kadà lọ́wọ́ ẹ̀ wọn á gbé lọ bẹ̀tì èmi ò gbé ládùúgbò ń bí pípé tán pè mí lóru ọjọ́ yẹn tí mo dé bí lára àwọn tó kọ́lé sádùúgbò ń bí wọ́n ń jẹ́ kó yé mi pé kò sí ààbò fáwọn ládùúgbò débi wípé lára àwọn àgbàlagbà tó wà ládùúgbò ń bí wọ́n ń takora wọn lóru yẹn wọ́n ju fi ohùn sílẹ̀ fúnra wọn pé ẹ ṣe bẹ́yìn ní chairman ṣe bẹ́yìn lẹ ẹyin la fi jẹ chairman ṣe bẹ́yìn lẹ kówó jẹ ọ̀rẹ́ wọn ká mi lára pé àdúgbò yóò safe because ẹnu ọ̀nà àbáwọlé ọ̀dọ̀ wọn yẹn bẹ́ẹ̀ mi ṣe wo bẹ̀ yẹn tó bá yẹ pé àdúgbò tó safe ni tíjókòó wà fún wọn ní bóyá bí ọjọ́ 15 tó ń jókòó ṣe meeting tẹnu wọn kò ó yẹ kí gate wà ń bẹ̀ yẹn tí wọ́n gbọ́dọ̀ ní security méjì ń bẹ̀ bẹ́tà bó sí. bàbá tí gate bá tẹ̀ wà ń bẹ̀ àwọn oníṣẹ́ ibi torí lára àwọn ìwádìí wa tá a ṣe sàkátàpá alágbàmọ́ sítọ́ ajé ló máa ní pẹ́kọ́rọ́ lé pé àwọn Haúsá Fúlàní àwọn ni wọ́n sòun hùwà orú ìwà báyìí torí ìkan tá a tún lọ fi ọ̀rọ̀ jómi tó rọ pẹ̀lú ìyàwó ẹ̀ ní Ìgbẹ́pà àbí wọ́n ní àwọn Fúlàní Haúsá Fúlàní yìí náà àwọn náà ni wọ́n ń ṣe tí wọ́n ń gba ọ̀kadà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń kó sínú tírélà lọ sí ìlú wọn tọ̀ kí Ọlọ́run kó dákun kó dábọ̀ kó má fa ẹ̀mí wa lé olubi lọ́wọ́ kí ààbò Ọlọ́run kó dájú lórí gbogbo wa. kí nìkan tẹ́yìn fẹ́ báyìí ní ọwọ́ ìjọba àti gbogbo Nàìjíríà lápapọ̀. ìrànlọ́wọ́ tí a fẹ́ lọ́wọ́ ìjọba ni wípé àdúgbò yìí wọ́n máa ṣe pàápàá ìlú Ògèrè lápapọ̀ bí ààbò máa ṣe lékún látọwọ́ ìjọba látọwọ́ gọ́vnà wa Prince Dàpọ̀ Abíọ́dún pàápàá láti ọwọ́ ọba wa nílùú Ògèrè ń bí ọba wa James Saliu ọba dáadáa ni torí lẹ́nu ìgbà tó joyè Ògèrè yí padà àmọ́ pé tó Ọlọ́run fún wa lọ́ba jẹ
bẹ́ẹ̀ tí nǹkan tá nídìí nílùú Ògèrè ni pé ààbò tó gbópọn torí Ògèrè nísìnyí ó dà pé a ti kẹ́ran mérò nípa ọ̀rọ̀ ó ṣe Fúlàní ó ṣe Haúsá là ń pè wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn Fúlàní ni wọ́n ìtí òun kì í ṣe ọmọ Nàìjíríà òun ló pọ̀ jù nínú wọn bí ààbò máa ṣe lékún ní ìlú Ògèrè yìí a ti gbàlejò Ọlọ́run má jà gbàlejò ọ̀ràn ẹ̀mí ń bọ́ gan lọ́wọ́ Haúsá táwa Yorùbá bá rí wọn Haúsá là ń pè wọ́n so many people wọn dẹ̀ ń ṣe Haúsá wọ́n wá láti country ibòmíì ni bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ mi bá bẹ̀jọba ní pé lórí àwọn ẹbí tí nǹkan yìí ń ṣẹlẹ̀ sí ìrànlọ́wọ́ tíjọba Ogun State tán lè ṣe fún wa lórí àwọn ọmọ kán ràn wá lọ́wọ́ Ọlọ́run á dúró tàwọn náà Ọlọ́run á fún wọn ṣe. tó ọ̀rọ̀ rẹ̀ ò gbẹ̀yẹ̀ ọmọ Nàìjíríà àti ẹ̀láǹfọ̀dá àti máa gbọ́ wa wò wá káàkiri ìlú Ògèrè lè àwà yìí lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí alákùnrin kan tí òun náà tún ṣe àgbákò àwọn ẹni ibi yìí tó kọ rẹ̀ ń jẹ́ Olúṣọlá Adetayo tí àwọn èèyàn mọ ìnagijẹ sí Awua ibi tí wọ́n sin Awua sí níbi ìtòsí ilé wọn wájú ilé wọn ń bẹ̀ ilé Awua rẹ̀ ẹ̀rí wọ́n ṣe ṣe léwu ní belenja ní tanṣó ní rọra kọ́ nǹkan tí ó rọra ń mánéjì ara ẹ̀ ń bẹ̀ tọ́ kó tó di pé àwọn àtìláwí èyí tá a sì ń gbọ́ táwọn èèyàn ń sọ káàkiri ni pé l'Ògèrè dé Ṣàgámù dé gbogbo Rẹ́mọ lápapọ̀ pé àwọn àtìláwí yìí bí wọ́n ti mọ ṣòro bí agbọ́n náà ní eléyìí ibi tí wọ́n sin alàgbà yẹn sí rèé ṣẹ́tìrì on the 16th àbí on the 16/10 2024 16/10/2024 olórí alàgbàyẹ rèé ibi tí wọ́n ṣe sí rèé tọ́ kí Elédùmarè kó dákun kó dábọ̀ kó bá ní tẹ̀ sí afẹ́fẹ́ rere kó sì bá ní dúró ti gbogbo àwọn mọ̀lẹ́bí tí ìṣẹ̀lẹ̀ láabi tí ó ṣẹlẹ̀ sí. ẹ bá wa ṣe àìtò yẹn bá wa pín ẹ jẹ́ kó dọ́dọ̀ ìjọba kó dọ́dọ̀ gba àwọn tí ọ̀rọ̀ kàn ọ̀rọ̀ jùlọ bàbá wa dáadáa gómìnà ìpínlẹ̀ Ògùn Prince Dr. Dàpọ̀ Abíọ́dún the Attorney General of Ogun State ẹ dákun ẹ dábọ̀ ẹ gbà wá ẹ rà wá kalẹ̀ o Commissioner of Police ní Ògùn State bàbá wa dáadáa CP Alamutu Abíọ́dún Mustapha ẹ dákun ẹ gbà wá ẹ rà wá kalẹ̀ the Chief Justice of Ogun State ẹ dákun ẹ dábọ̀ ẹ gbà wá ẹ rà wá kalẹ̀ the SSG the Speaker of the House of Assembly Right Honourable Olúdáìsí àbí Ẹlẹ́mìdé Olúdáìsí Speaker of Ogun State Assembly ẹ bẹ wa move yẹn Speaker àbí ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa wá nǹkan ṣe sí arábìnrin yìí ó ń fọn rere ó ń ké tọ̀tọ̀tọ̀tọ̀ fún ìrànlọ́wọ́ ó ń ké tọ̀tọ̀tọ̀tọ̀ fún justice ó ń ké tọ̀tọ̀tọ̀ fún ìrànlọ́wọ́ ó ń ké tọ̀tọ̀ fún justice wípé ìdájọ́ òdodo òun fẹ́ kó wá kí wọ́n bá òun wá àwọn tí torí pé ẹgbẹ̀gbàtà arábìnrin yẹn sọ̀rọ̀ jọ ń pé fóònù alàgbà yẹn jọ ń pé wọ́n sì ń lo fóònù yẹn torí wọ́n ní àwọn pé fóònù yẹn ring kó tó di pé wọ́n pa fóònù yẹn wà lọ́mọ́ àbí. bẹ́ẹ̀ ni sà. ẹlẹ́sìn pé nọ́mbà yẹn tó wọlé. bẹ́ẹ̀ ni ó ríǹgì dáadáa. wọ́n gbé ìgbà tó àwa fẹ́ fi pè lẹ́lẹ́kejì switch off. ẹ wá rí i pé wọ́n ti pa kábíyèsí Elédùmarè. tọ́ ọ̀rọ̀ rẹ o ẹ̀yà ọmọ Nàìjíríà erin já àfẹnusó ìlẹ̀kẹ̀já tòwútòwú báyìí.